ìyá wa bẹ́ẹ̀ ṣe wà yìí ní ìsìn ó ti tó ọdún mélòó tẹ́ ti ń dìbò fáwọn olóṣèlú àǹfààní wo lẹ ti wá jẹ lábẹ́ ìjọba Nàìjíríà tá a wà yìí. lórí irọ́ ń gbogbo ẹ̀ o àrà àǹfààní jẹ o bí wọ́n bá sọ wípé wọ́n á ṣe tàn nígbà tó bá ti gorí oyè tán òfò náà ní lórí irọ́ ni. ǹtẹ́ ẹ̀ sọ fún wa ní ìsìn ni pé gbogbo ń tán ń ṣe pátápátá fún wa ní orílẹ̀-èdè yìí lórí irọ́ ni. lórí irọ́ ni o. ọ̀nà tá à ń wò yìí torí pé mo lóore ọ̀fẹ́ dáadáa láti gbé àdúgbò yìí ó ti tó bí ọdún mélòó tọ́nà yìí ti wà báyìí. ọ̀nà yìí ti wà tipẹ́ bá a ṣe ń gbọ́ gan-an wọ́n ní ọ̀nà yìí lọ́dọ̀ ìjọba lórí irọ́ yìí wọ́n ní wọ́n ti àpúrúfù ẹ̀ pé ó ti yọ kúlúkúlú ìyà sì jẹ wá lọ́nà yìí. ǹjẹ́ olóṣèlú èé débí láti wá ṣe kàmpéènì. dáadáa wọ́n ń débí wọ́n ṣe kàmpéènì wọ́n láwọn ń bọ̀ táwọn bá ti lórí oyè àní rí wọn. ǹjẹ́ ẹ ṣe tán láti tún tẹ̀lé wọn. àtẹ̀lé wọn mọ́ ó ti tó gẹ́. ṣé ẹ ní ìgbàgbọ́ sí Yorùbá nation. a ní ìgbàgbọ́. ẹ fẹ́ kí Yorùbá ó dá dúró. bẹ́ẹ̀ni. kí nìdí pàtàkì tẹ́yìn fi rò pé ó tọ́ kí Yorùbá ó dá dúró. ṣé ẹ mọ̀ pé nígbà tí ọmọ 60 years tó ń rákòrò kò sí lọ síwájú àríkókó ẹ̀yìn ẹ̀wò ibi tó ń jẹ́ dé nìsín àti jẹun dọ̀ràn ẹ̀wò inú ṣọ́ọ̀bù wa tá a bá fi 200,000 rajà kò tó nǹkan kan Nàìjíríà ó tó gẹ́ o. wípé ó tó gẹ́ alóbàtà kan kì í dárin. ẹ̀yin ìyá wa ní diaspora oríta náà la wà yìí tí àwọn olóṣèlú bá bẹ̀rẹ̀ sí ní wọ́ kẹ̀tíkẹ̀tí lóríta ẹ̀ ní ṣe oríta yìí náà ni ẹ wá wò gbésí ayé wọn ẹ wo títì gómìnà ń wá bí o sẹ́nitọ̀ ń wá bí federal honourable roundabout tẹ́ ń wò yìí community ló ń ṣe fúnra wọn ṣe rí wípé ìjọba Nàìjíríà lórí irọ́ ni wọ́n wà. ìyá wa ẹ̀yin náà máa bá wa ṣe ìpolongo fún àwọn èèyàn ìdí pàtàkì tá a fi ní láti fi oko ẹrú yìí sílẹ̀ torí wípé ẹ rí pé wọ́n ní ẹ̀kọ́ ọ̀fẹ́ lórílẹ̀‐èdè tá a wà pàápàá jùlọ ní ìpínlẹ̀ tá a wà yìí a padà rí wípé gbogbo nǹkan pátápátá tíjọba sọ fún wa lórí irọ́ ni àwọn ọ̀dà títí ọlọ́dà yọ̀ọ́yọ̀ kòlòlòkòlòlò lórí irọ́ àwọn ọmọ wa ọmọ jẹun nílé ìwé wọn ní ṣe kíní kan lórí irọ́ ni àwa rí wípé aníjọba kan ò sunwọ̀n à ń gbẹ̀mí ìsíbi àwa rí pé gbogbo wọn náà ó dàbí ọtí kan náà tó wá ń yíra padà sínú oríṣiríṣi ìgò ni ìyá wa ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin náà má tẹ̀tì láti máa bá wa sọ fáwọn èèyàn pé Yorùbá nation ni ló lè pè gbogbo wa ẹ ṣé gan ni. Ìṣọ̀kan Oòduà TV ayé èèyàn wa ní diaspora tẹwà ní Germany tẹwà lamẹ́ríkà àwọn ìyà tá à ń jẹ nílẹ̀ káàárọ̀ oòjíire ó ń lẹ̀ ń wò yìí àwọn ìyá wa ń fi ọ̀pọ̀lọpọ̀ owó ṣòwò àmọ́ tàn Fúlàní bá tún dé sẹ́mọ̀ pé ẹni orí yọ ó dilé ni ọ̀pọ̀ abúlé ọ̀pọ̀ abà ló ti di páwọn èèyàn ò gbé bẹ̀ mọ́ tó ní kálukú ti fi ẹsẹ̀ fẹ́ ọkọ ọmọdé ọkọ àgbààgbà ni ẹ jẹ́ ń tún bọ́ sọ́nà àárín iná ẹ mọ̀ káàsán ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dákun kí ló kó agbègbè tá a wà yìí ná. ṣé tẹ̀yìn bá ti ka òpó ṣébi bí ìlú òpó pin sí ni. kí ni ọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ nípa orílẹ̀-èdè rándanràndan tá a wà yìí. orílẹ̀-èdè yìí ó jẹ́ orílẹ̀-èdè tí a ti ń ra bí ẹni pé wọ́n mú wa lẹ́rù. tí ò bá kọ́ṣẹ́ òfo èèyàn tí ò bá níṣẹ́ ọwọ́ lórílẹ̀-èdè tá a wà yìí ó jẹ́ ìyá ni ẹnì kankan máa gbòdúlé ìjọba gbogbo ẹ̀ lórí irọ́ nù oríṣiríṣi promise ló ti wà tọ́lẹ̀ sí lọ́wọ́. ṣé ń tẹ̀ ń sọ ni wípé ìyìn orílẹ̀-èdè tá a wà yìí ó kún fún ẹ̀tàn àti ìtànjẹ kí lẹ̀yin wá rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé kí orílẹ̀ Nàìjíríà ká dá dúró ká bọ́ lóko ẹrú. ẹ̀yin ní ìgbàgbọ́ sí kí Yorùbá ó dá dúró tá a mọ̀ sí Yorùbá nation. yóò ṣe wá láǹfààní jù. pé ká dá dúró. ká dá dúró ló dára torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti kàwé tí kò ṣiṣẹ́ irú èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí sí mo jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ìwé gíga ṣùgbọ́n ọ̀kadà ni mò ń gùn kò síṣẹ́ èyí tó sì jẹ́ pé gbogbo ọ̀dọ́ náà lórílẹ̀‐èdè yìí ló ń jẹrú ìyà bẹ́ẹ̀ tabata àti pé tabata dúró a ó lè jà fúnra lára wa tí ọ̀dọ́ bá tiẹ̀ ti wá gorí àga àlífà lórílẹ̀ Nàìjíríà yìí a ó rí àǹfààní èyí tó gbọ̀ngbọ̀n jẹ níbẹ̀. ǹjẹ́ bí a ṣe wá sọ̀rọ̀ yìí nísìnyí pé kí Yorùbá dá dúró ló dáa ṣé táwọn olóṣèlú bá tún wá gbé ráìsì kóńgò méjì dé sí ẹ̀tún ní tẹ̀lé wọn. èmi ò tiẹ̀ ń gbà ẹ jẹ ráìsì mọ́ ráìsì mọ̀mọ́ ń dùn
sí olókùúta ni kò dára ìyá ni lórí irọ́ ni. ìtàn ń sọ fún wa ní ìsìn ni pé ká fi òpin sí orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ni ọkọ̀ omi Nàìjíríà ti tẹ̀rì. ẹ ṣe gan ni àdúgbò ẹ̀yin náà wàá máa ràn wá lọ́wọ́ láti máa sọ fún tonílé tẹlẹ́mù pé Yorùbá ti ṣe tán a fẹ́ dá dúró àkọ́ntí ọgbà àkọ́ntí ọ̀nà wa ìyá yìí tó gẹ́ a ní igbákejì ààrẹ àmẹ́sà táyà ni ọkàn wà ń bẹ̀ ní domi ààrẹ sì rẹ ìṣẹ́jú náà lọ rèé gbàwòsàn lu èbó ààrẹ sì kì kò lè wá sí UCH wàá gbàwòsàn ṣẹ́dípàrà wọn ọ̀yá a sì la wà Nàìjíríà ẹ ṣe gan ni a dúpẹ́ lọ́wọ́ yín o Ìṣọ̀kan Oòduà TV náà láwa yìí ẹ̀yin èèyàn wa ní Germany l'Amẹ́ríkà ní gbogbo diaspora pátápátá ìyà ń jà àwọn èèyàn wa ẹ̀yin náà wojú títì ẹ ti rí i pé Yorùbá níṣẹ́ ṣe ààfin ààrẹ òfò ààrẹ àdánù ní Yorùbá nation àkọ́kọ́ náà ààrẹ tí ó bá jẹ lórílẹ̀‐èdè Yorùbá nation gbọ́dọ̀ jẹ́ ààrẹ tó ti gbóyìnbó jù ìbò tó o bá gbọ́ ògbọ́lọ̀ kọjá góòkọ́ọ̀mù ààrẹ tá a bá yàn gbọ́dọ̀ jẹ́ ààrẹ tájọ máa ṣèpàdé lóòrèkóòrè àti níyẹn gómìnà tó ti tó tán gómìnà sálárì gómìnà ò ní kọjá sálárì òṣìṣẹ́ ìjọba sódà wọn náà ó lè mọ tọmọ mẹ̀kúnnù fara tẹ fún ìdí ilé àfolówó ṣe gómìnà mẹ̀kúnnù bíi ti àlàáfíà jẹ́ gómìnà wa Ìṣọ̀kan Oòduà TV òmìnira Yorùbá kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ẹ máa bá mi ká lọ. dúró mà ṣégi fún yín lówó ẹ̀. ọmọ tí ẹ̀rọ ìgbésẹ̀ kókò sí owó wà ní. ní Nàìjíríà yìí kò sí Yorùbá nǹkan bẹ́ẹ̀ Haúsá lè máa bá ń bẹ̀ àti Fúlàní nínú Fúlàní gan wọ́n ti overthrow Haúsá Fúlàní ìṣọmọ Yorùbá ọmọ Nàìjíríà torí kò sí nínú àwọn mẹ́ta tán ní kán darapọ̀ gbà yẹn Haúsá Ìgbò Yorùbá ní ibo ní Fúlàní ti wá ibi tẹ ẹ jẹ́ ká jí lójú oorun bí Fúlàní ṣe gbalẹ̀ Haúsá mọ Haúsá lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ṣe fẹ́ ṣe fẹ́yìn mọ Yorùbá tẹ́ bá wọlé Haúsá ń sìn gbogbo ọba lọ́ba wọn gómìnà wọn Fúlàní gbogbo wọn ìgbà tó máa wọlé kí náà fi wọlé Haúsá Fúlàní bọ̀ nísìnyí wọ́n á dúró síwájú yín sì wọ́n á sọ pé Fúlàní làwọn torí wọ́n ti stay nísìnyí wọ́n sọ lẹ̀ Yorùbá ń sìn Ṣẹ́ríkí Fúlàní of Igagaland wọ́n ti ń wọlé Yorùbá nìyẹn tán bá dúró tán wọ́n á yọ Igagaland tán kó tán gbé síwájú wọ́n á yọ kúrò wọ́n á jẹ́ kó yé yín pé Fúlàní làwọn ọ̀ system tó fi wọlé sílẹ̀ Haúsá nìyẹn ẹ má jẹ́ ká gbà kan wọlé sílẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí gbogbo wa jí Yorùbá nation. Yoruba freedom now. Yoruba freedom now. Yoruba nation now. Oduduwa nation will stand. Yes. Oduduwa nation will stand. Yes. Èmi wá síbí ní èdè láti wá bá àwọn obìnrin wa sọ̀rọ̀. Àìmọye àǹfààní ni àwọn obìnrin máa jẹ tí a bá gba òmìnira wa Yorùbá nation. Kí ni tó fà á tí mo fi wá lénìí ni wípé ibi tí a mọ̀ wípé àwọn ìlú tó gbòòrò tí wọ́n dẹ̀ ń tọ́jú àwọn ọmọ wọn tí wọ́n ń tọ́jú àwọn aláboyún wa tí wọ́n ń tọ́jú àwọn arúgbó wa ni àwa ti dé a dẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe níbẹ̀. Àkọ́kọ́ ni wípé àwọn ọmọ wa tí wọ́n bá ti tó time láti lọ sí iléèwé ìjọba ló máa wá sọ fún wọn ló máa sọ fún àwọn òbí wọn pé ọmọ ẹ ti tó lọ síléèwé wọ́n á sọ gbogbo skúlù tó wà ní àráùndì yín wọn ò ní fẹ́ kí àwọn ọmọ yín lọ sí ọ̀nà tó jìn lọ síléèwé nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ rẹ́gísítà ọmọ yín wọ́n dẹ̀ tún wá ń ṣe kankan tó jẹ́ wípé láti ìgbà tí ọmọ bá ti wà ní kékeré ní òbí pàápàá obìnrin ló ti máa gba owó lórí ọmọ ẹ̀ tó jẹ́ wípé ọmọ yẹn gbọ́dọ̀ jẹ ó gbọ́dọ̀ mu 3 square meal oúnjẹ mẹ́ta lójúmọ́ ó gbọ́dọ̀ rí pé ọmọ yẹn ń jẹ
torí wípé wọ́n ṣe bí ẹrú la ṣe bí ọmọ. Nípasẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ yẹn bá ti ń dàgbà tó bá ti ń lọ léèwé àwọn ìjọba wọ́n gbọ́dọ̀ máa bójú tó àwọn ọmọ wọ̀nyẹn kọ́ rí wípé ìyà ò jẹ wọ́n. Ní Nàìjíríà yìí location 9 táwa yìí kò sí ìjọba ò rán ẹnì kankan, ìjọba ò rán ẹ wípé kó bímọ, wọn ò fẹ́ mọ bọ́mọ yẹn ṣe fẹ́ jẹun. Àwọn prefer pé owó tó yẹ kí wọ́n ná lé àwọn ọmọ kéékèèké wọ̀nyí lórí wọ́n prefer kí wọ́n fi ra mọ́tò kú sínú ọgbà wọn kọ́ máa fi gbé àwọn ọmọ wọn. Àwọn ọmọ tí wọn àwọn òbí wọn ló ṣe pàtàkì lójú wọn. Bọ́tí ìlú tí wọ́n mọ̀ wípé gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ sí nǹkan ìlú kì í ṣe wípé wọ́n ń ṣe yín ní fẹ́fọ̀. Ẹ̀tọ́ yín ni, ẹ̀tọ́ àwọn ọmọ wa ni láti rí wípé wọ́n jẹun, láti rí wípé wọ́n lọ léèwé, láti rí wípé inú àwọn ọmọ yẹn dùn. ẹ máa ṣí ẹ Kí lẹ wá fẹ́ sọ fún mi wípé ọmọ yín kò gbádùn bó ṣe yẹ kó ti tọ́. Tọ́mọ bá dẹ̀ ti dàgbà òbí máa gba owó lórí ọmọ ẹ̀ ní ọ̀sẹ̀ méjì níbi tí àwa mọ̀ kì í ṣe àròsọ, ibi tí àwa bí àwọn ọmọ wa sí. Ọ̀sẹ̀ méjì làwọn ìyá wa ni wọ́n ń gbà lórí ọmọ torí bàtà tí ọmọ ilé kejì bá wọ̀ wọ́n fẹ́ rí wípé ọmọ ilé kẹta náà wọrú ẹ̀. Ẹ gbọ́dọ̀ fìyà jẹ ọmọ yín. Kí ló ń ṣẹlẹ̀ sí wa lénìí ní location 9 ìjọba ọ̀ràn wà ní Nàìjíríà ìjọba ọ̀ràn yín tẹ́ bá bímọ yín kò sí tó kàn wọ́n bẹ́ẹ̀ ní ìlú òkèèrè ó kàn wọ́n. Wọ́n á rí wípé human rights ẹ̀tọ́ ọmọ ènìyàn àwọn ọmọ wa náà gbọ́dọ̀ gbà. Tó bá tún wá jẹ́ bẹ́ẹ̀ after tọmọ yẹn bá wọ 16 years old wọ́n wá béèrè lọ́wọ́ ọmọ yẹn wípé báwo ló ṣe feel pẹ̀lú òbí ẹ̀. Ọmọ ìyá lòun wà ọmọ yẹn fúnra ẹ̀ ní from 16 years old lọ́mọ tí máa gba ẹ̀tọ́ ẹ̀ ní ọ̀sẹ̀ méjì táwọn ọmọ tiwa náà gbà lọ́hùn nìyẹn. Ọmọ Yorùbá gidi ni mí but nítorí wípé ìlú yìí ò rọgbọ Nàìjíríà ò rọgbọ làwa ṣe sá lọ sí ìlú òkèèrè bẹ̀tẹ̀ Ọlọ́run wá ṣe wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ lọ́hùn. Gbogbo tó yẹ kí ọmọ máa gbádùn àwọn ọmọ wa gbádùn ẹ̀. Irú ẹ̀ la fẹ́ mú wá sí ilẹ̀ Yorùbá káwọn ọmọ wa lè gbádùn, káwọn ọmọ wa lè jèrè. Bẹ́ẹ̀ni ohun tí mo fẹ́ sọ ni wípé ẹ wò dáadáa nígbà COVID-19 àwọn àgbàlagbà ní ilẹ̀ Haúsá wọ́n ń fún wọn ní owó. Tábà wá sọ wípé nílẹ̀ tiwa nílẹ̀ Yorùbá ṣé ẹ̀ní fún àwa ni wọ́n á ní ẹ̀yin ti lajú wọ́n á láwọn èèyàn yín láti ìlú òkèèrè wọ́n fi owó ránṣẹ́ sí yín wọ́n ò fún wa ní kankan. Gbogbo tó yẹ kí ẹ̀yin òbí táwọn ọmọ wa tó yẹ kí wọ́n jẹ nígbà COVID-19 gbogbo wọn lọ tọ́jú ẹ̀ pamọ́. Wọ́n dúró dìgbà kan bá máa ṣe election wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi káàkiri. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò tiẹ̀ sáyè yẹn mọ́. So ẹ jọ̀ọ́ ẹ sọwọ́pọ̀ pẹ̀lú wa. Gbogbo àwọn òbí wa, àwọn ọmọ wa, àwọn àgbà wa ni wọ́n ti lé kúrò lóko. Tó jẹ́ wípé àwọn Fúlàní àwọn náà gba gbogbo oko tó jẹ́ wípé wọ́n ti lé wọn kúrò. Ẹ jẹ́ ká gba oko wa padà nípasẹ̀ wípé ẹ join Yorùbá nation. Ẹ join Yorùbá nation kí ilé ayé lè jẹ́ ìrọ̀rùn fún wa fọ́kùnrin fún àwọn ọmọ wa. Ẹ jọ̀wọ́ àwọn ò wá sọ̀rọ̀ olóṣèlú àdẹ̀ wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí ilẹ̀ Yorùbá bó ṣe máa dá dúró ká máa fi ẹnu wa ṣọ̀kan
tó jẹ́ wípé nǹkan tá a bá ń sọ àjọ wa lójú àdẹ̀ lè mú ṣẹ. Ẹ̀dẹ̀ wá wò ó ní ẹ bá wò ó we are 60 million plus na Yorùbás. Ẹ wá wò ó ẹ wo ìyàtọ̀ tá a bá sì dúró sínú location 9 tó jẹ́ 200 million. Ṣé 60 million ò bẹ́tà láti lè bójú tóra wa láti rí wípé àwọn ọmọ wa wọ́n wà òkè láti rí wípé gbogbo nǹkan di ìrọ̀rùn fún wa. Ọlọ́run ló mọjọ́ tó ti ta ẹ̀lú tì í gbẹ̀yìn bóyá náà ta ẹ̀rí. Ṣé kò yẹ kí bí ìjẹ́ ilẹ̀ tó máa dán ta máa drive kiri bẹ́ẹ̀ tí wọ́n rán wa tó bá di àsìkò òjò báwo ni bí ìṣe máa rí. Báwo ló ṣe máa rí? So nídìí èyí. Nídìí èyí. Àwọn ìgbà táwọn òṣèlú kankan tó wá purọ́ fún yín. Torí tí wọ́n bá wá, wọ́n sọ fún yín. Tẹ́ bá dẹ̀ ti gbà sí wọn lẹ́nu. Ànọ́dà ọdún 4 ìmíì látún máa tún fi jèyà. Ànọ́dà ọdún 4 ìmíì náà máa fi ìyà jẹ wá. Owó tí wọ́n rí tó yẹ kí wọ́n ná fún àwọn ọmọ Yorùbá. Wọ́n fi ra mọ́tò sínú ilé wọn, wọ́n fi máa travel kiri, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú òkèèrè, gbogbo ẹ̀ làwọn ní gbogbo wọn mọ̀. Bẹ̀tí wọn ò ní ṣe fún wa, torí wípé kíní, ó bẹ́tà kí Yorùbá dúró, Yorùbá nation now, Yorùbá nation now. Yorùbá nation now, Yorùbá nation now. Ẹ̀yin ọmọ ilé Yorùbá. Iṣẹ́ tá à ń ṣe fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa ni orílẹ̀-èdè Yorùbá tó máa ní òmìnira ó ti ń bọ̀ lọ́nà. A fẹ́ pe àkíyèsí sọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì gan ni wípé tó bá yá àwọn United Nations máa fún wa ní ọjọ́ tí gbogbo máa lọ dìbò wípé bóyá ṣé kí Yorùbá dá dúró ọ̀rọ̀ a fẹ́ wà nínú ìjọba orílẹ̀-èdè amúnisìn tó ń pè ní Nàìjíríà Nàìjíríà nínú Nàìjíríà jẹ́ so tó bá yá wọ́n máa ní ká wá ṣe àfihàn tó àwọn òyìnbó ń pè ní referendum táwọn òyìnbó ti bá a ṣiṣẹ́ lórí ẹ̀ nísìnyí àkọjáde lásán máa nínú òòrùn láti máa waste time ara wa tó bá yá wọ́n máa fún wa ní ọjọ́ tí gbogbo ọmọ káàrọ̀ òjìrì àti from the age of 18 who is eligible to vote in the referendum wọ́n máa pe gbogbo wa wípé ká wá fi inú wa hàn àwọn àgbẹ̀ yìí àwọn oníṣòwò àgbọ̀wọ́ wa wọ́n gbé cup of rice wá wọ́n mú 500 naira wá ẹ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu o nǹkan tẹ́ máa jẹ lọ́jọ́ kan kò tó nǹkan tí Ọlọ́run fi bùkún yín títí láyé máa fi parí o Oòduà nation á gbè wá o. Ẹ má dẹ̀ jẹ́ kó fi ẹ̀rù ogun bà yín wípé àwọn tó jáde ń pè fogun ogun ti ká ọmọ náà rẹ́dì tógun náà bá dé àwọn ọmọ Yorùbá máa borí lágbára Ọlọ́run kò sáyé fọlọ́ṣẹ̀lú o. Ìṣọ̀kan ọmọ Oòduà TV a tún continue lọ sí another location ẹ máa bá wa ká lọ.